àjò ẹ̀dá kò ṣe rìn fẹ́ dánìkan kọ́lọ́hún ó pẹ̀lú ẹni. Bàbá àgbà, ìrìn àjò, ikú, lórúkọ Jésù, mi ò ní rí bí, ibi ò ní kàn mí, mi ò ní kú ikú kíkó kan bí kò ṣe yíyẹ. Gbogbo ìmọ̀ ọ̀tá, gbogbo ọ̀nà tí èṣù fẹ́ gbà láti jogún ayé mi, Olúwa bá mi tẹ̀rí ẹ̀ bá. Jésù, Olúwa bá mi tẹ̀rí ẹ̀ bá. Jésù, Olúwa bá mi tẹ̀rí ẹ̀ bá. Gbogbo pósí ikú ní iwájú mi, Olúwa fọ́, Olúwa fọ́, Jésù fọ́, alágbára fọ́, ọba ògo fọ́, gbogbo ìmọ̀ èṣù nínú ayé mi, Olúwa bàjẹ́. Pósí ikú níwájú mi, Olúwa fọ́ mọ́lẹ̀, Olúwa fọ́ mọ́lẹ̀, Olúwa fọ́ mọ́lẹ̀. Olùṣọ́. Engineer. Olùṣọ́. Engineer. Mo ṣàgbọ́ pẹpẹpẹ ta lọ. Olùṣọ́, ẹ káàsán. Orí ọ̀fẹ́ Ọlọ́run á máa bá yín gbé. Àmín, àmín, àmín. Orí ọ̀fẹ́ Ọlọ́run á wà pẹ̀lú yín. Àmín sà. Kí ló ṣẹlẹ̀? Mo ti dé church yín bí tẹ́ ti ń ṣe ìjọsìn, mo rí pé wọ́n ti sọ di nǹkan míì. Wọ́n mú odidi church, wọ́n sọ di ilé ọtí. Kí ló dé? Wọ́n tó dé pọ̀ gan sa. Èmi kọ́ ni mo ní ilẹ̀. Wọ́n fún mi níbẹ̀ lónìí. Ẹni tó dẹ̀ fún mi bẹ́ẹ̀ lò kì í ṣe pé bí òun náà ló níbẹ̀. Ó kàn já àwọn ọmọ tó máa ń sọ pọ́n lẹ́nu, wọ́n máa ń bá àwọn ọmọ onílẹ̀ nǹkan kan sọ̀rọ̀ yẹn ni òun ló bá mi bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀. Ọ̀sán kan òru kan bó kàn ṣe déédéé nìyẹn ló bá jẹ́ kí n mọ̀ pé oṣù méjì ló fún wa ká kúrò ń bí àwọn onílẹ̀ fẹ́ lò bẹ̀. Láti gbà yẹn wọ́n ṣe lé wa kúrò ń bẹ̀ nìyẹn. Wọ́n sọ pé ilẹ̀ àti chọ́ọ̀chì yẹn gọ́gọ́gọ́gọ́ wọ́n ló ń dòrùn pa àdúgbò. Láti gbà yẹn kò síbi tí mo ti lè jọ́sìn. A kàn rìn kiri náà ni. Wẹ́ ó dáa náà kí ló ṣe fóònù? Gbogbo fóònù náà mo pè ó ń kọ switch off wípé ìkan bàjẹ́ mi ò rówó tí màá fi tún ṣe. Èyí tó dẹ̀ dá ń bẹ̀ mo ti ta jẹun. Kò sí nǹkan kan rárá ni o. Rárá. Olùṣọ́ ó dáa ó bà ní kò bàjẹ́. Ẹ̀yin náà kú ti gbà mí nígbà òjò ó di dandan kémi náà gbà yín nígbà ẹ̀rùn. Ṣé rí bó ṣe rí a máa ní láti ríra kájọ jókòó kájọ sọ̀rọ̀. Wọ́n ní ohun tó bá dáa ó ń fàdúrà. Èyí tó bá dẹ̀ kù díẹ̀ káàtó náà àdúrà náà la gbọ́dọ̀ mú gbọ́. Ibo lẹ̀ ń lọ sìn? Tí n bá ti dé junction tó wà lọ́ọ̀kan yìí màá lọ dé amúkọ́kọ́ láti amúkọ́kọ́ ni màá ti rìn dọ́dọ̀ mi. Amúkọ́kọ́ lẹ pè bẹ́ẹ̀ yẹn lẹ náwó. Àdúgbò náà ni. Ẹni tó ń drive gan lásán bí 1 hour ni náà ká tó wá sọ pé ẹ̀yin tẹ́ fẹ́ rinṣẹ́. Mò ń bọ̀ ẹ jẹ́ kí n mò ń bọ̀ náà.
Ọlọ́run tí ó fà. Ó ga o olùṣọ́ ẹ gbà card mi nìyẹn sọ́dọ̀ a lè ní contact ara wa lọ́wọ́ so ẹ gba change yìí bóyá kẹ́ẹ̀kan tí ẹ fi ṣòwò cab débi tẹ́ ń lọ so adé máa sọ òkú lórí fóònù ẹgbà olùṣọ́ ẹgbà jáde ẹ ju gbogbo yẹn lọ. Ẹ kú gbogbo gbà. Kò tọ́pẹ́ ẹ má wọrí gbogbo ẹ máa dáa ẹ ṣé gan o ẹ fọkàn balẹ̀. ẹ ṣé gan o ògo Ọlọ́run ò ní fi yín lẹ̀ o. Olúwa jẹ́ ó dá ìní má bàjẹ́ ó bàbá tí mo bá bẹ̀rẹ̀. Lérí bóyá bá àwọn áńgẹ́lì kò fàyọ lọ́rùn. Àwọn áńgẹ́lì wọ́n forí ayọ̀ yìn bàbá lọ́rùn. Olúwa ga ó dára, ó dára. Gbéga. Kẹ́ni kankan máa lùlù mọ́, kẹ́ni kankan máa kọrin mọ́, kẹ́ni kankan máa lùlù mọ́, kẹ́ni kankan máa kọrin mọ́, kẹ́ni kankan máa lùlù mọ́, kẹ́ni kankan máa kọrin mọ́, kẹ́ni kankan máa lùlù mọ́, kẹ́ni kankan. Jẹ́rìjà. Mo fẹ́ bá yín sọ̀rọ̀. Ẹ̀mí Ọlọ́run fẹ́ bá yín sọ̀rọ̀. Máa wí nítorí ìránṣẹ́ rẹ̀ ń gbọ́. Ẹ̀mí Ọlọ́run ní òun fẹ́ bá yín rìn nínú ìjọ ìlónìí. Ó ní kí oníkálukú kí a lọ wá omi. Kí olùṣọ́ kí ó gba àdúrà sí fún wa. Tí a bá lo omi náà tán, Olúwa ní a ó jẹ́rìí sí iṣẹ́ òun. Jẹ́rìjà. Bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Jẹ́rìjà. Jẹ́rìjà. Ó ń gbọ́ àdúrà. Ó ń gbọ́ àdúrà. Àdúrà. Ọlọ́run tí a ti sìn. Ó gbọ́ àdúrà. Jésù Kristi. Agbe ọ̀gá. Gbogbo tí o bá fẹ́ kí Ọlọ́run ṣe fún ẹ, àní tó fẹ́ kí Ọlọ́run ṣe fún ẹ nínú oṣù yìí, gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe gba ẹnu ìránṣẹ́ náà sọ̀rọ̀ tó ní pé kí a pe òun, kí a bá òun sọ, kí a sọ ní ohun tí òun lè ṣe, tó sì sọ pé òun á ṣe fún wa nínú oṣù yìí. Ó yá bẹ̀rẹ̀ sí ní bá Ọlọ́run sọ̀rọ̀ nígbà tí o bá pariwo orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Àdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Olúwa o, nínú oṣù yìí Olúwa ṣe ìyanu fún mi, Olúwa ṣe ìyanu fún mi, Olúwa ṣe ìyanu fún mi. Gbogbo tó ti dí nínú ayé mi Olúwa là, gbogbo tó ti dí nínú ayé mi Olúwa là, pẹ̀lú agbára rẹ Olúwa là, pẹ̀lú ògo rẹ Olúwa là. Olúwa ṣe ìyanu kálí ayọ̀, Olúwa ṣe ìyanu lórúkọ Jésù Kristi Olúwa wa. Ní báyìí àdúrà tèmi ti gbà o. Ìyanu ti ṣẹlẹ̀ láyé tèmi. Ọmọ bí wà wá já omi yìí. Àbọ̀gbọ́ wà á já omi agbára yìí. O lè mú, o lè bù sórí, o lè fi yí ara. Bó bá ṣe ń wọnú ara ẹ, ìyanu á dẹ̀ máa ṣẹlẹ̀ náà. Ó yá. Áńgẹ́lì tó pínre. Áńgẹ́lì tó pínre, èmi ìyanu kan. Áńgẹ́lì tó pínre, áńgẹ́lì tó pínre, áńgẹ́lì tó pínre, èmi ìyanu kan. Áńgẹ́lì tó pínre. Bẹ́ẹ̀ lọ́run lókè tó dá wa sẹ́yìn kó máa ṣamọ̀nà ayé wa ò lọ́jọ́ kọjọ́. Gbogbo ìṣiṣẹ́ ayé ẹni, ìrìn àjò ayé ẹni, ká má má bá ayé lọ, ká gbà mí ayé má ṣe rù wá lọ.
ká má pàṣán pẹ̀lú òfò láyé. Ìrìn àjò ẹ̀dá kò ṣe rìn fẹ̀dá nìkan. Ìrìn àjò ẹ̀dá kò ṣe rìn fẹ̀dá nìkan. Ọlọ́run ó pẹ̀lú ẹni lẹ̀dá ìbá máa tọrọ kí ọkọ̀ ayé ẹni ò lẹ́gúnlẹ̀ sébùté ayọ̀ sẹ́hàn. Ìrìn àjò ẹ̀dá kò ṣe rìn fẹ̀dá nìkan. Àtòrí láyé ṣe ló ń lọ sẹ́yìn síwájú tó bá lọ sẹ́yìn. Olùṣọ́ ẹ má jẹ́ káyé sọ wá lórúkọ tá ò jẹ́ àti ẹ̀gbọ́n pàtàkì arákùnrin dá ìka tẹ̀ ní ká filẹ̀ ẹ wà ní irú disgrace tó fún wa láàrin sẹ́fíìsì tó mú gbogbo sẹ́fíìsì tó dàrú tó ní kó dúró tó ń ṣe oríṣiríṣi exhibition èdè tún wọ́n ràn náà ṣé mo kẹ́ bákan làwa ṣe máa wò bá mi làwọn ará church ṣe máa wò ó. Elizabeth ẹ jẹ́ ká ṣe sùúrù o ká má bàa ṣẹ̀ sí ẹ̀mí mímọ́. Ìgbà tí arákùnrin tó dé àyíká tí mo ní pé kẹ́ ẹ fi sílẹ̀ ṣé bí kinní ara ẹ̀ ṣe rí nígbà tó dé àyíká ṣé bẹ́ẹ̀ ló ṣe rí nìsín. Gbogbo wa jọ mọ̀ pé àlàáfíà ti dé bá ní ìtó túmọ̀ sí wípé Ọlọ́run tó tóbi jù ọba tí gbogbo ayé ń pè bọ̀ ó ń ṣiṣẹ́ nínú ayé ẹ̀ nìyẹn. Pẹ̀lú eléyìí tó dẹ̀ wá sọ lénìí àwa fúnra ara wa mọ̀ pé Ọlọ́run ló gbẹnu ẹ̀ sọ̀rọ̀. Ta lọ́lọ́run ò lè gbẹnu ẹ̀ sọ̀rọ̀? Ọlọ́run tó gbẹnu aṣẹ́wó sọ̀rọ̀, Ọlọ́run tó gbẹnu olè sọ̀rọ̀, tó ń fúnra rẹ̀ a máa kìlọ̀ fúnra ẹ̀ wípé ọjọ́ báyìí ni wọ́n máa pa òun. Kí la wá ń sọ? Ọlọ́run tó mú owó jáde nínú ẹja, ta ni ò lè lò láti sọ̀rọ̀ fún? Ó wá sọ̀rọ̀ fún wa nìyẹn, ẹ̀mí ọ̀run dẹ̀ ń bá mi sọ̀rọ̀ wípé gbogbo ohun tó sọ yẹn dandan ni ká ṣe. Ó ń láṣẹ lórí ilẹ̀ àánú. Bí mo ṣe bọ̀ nínú mọ́tò lẹ̀mí ọ̀run sọ fún mi pé àìmọye àwọn èèyàn ló máa jẹ́rìí sí agbára Olúwa. Kí la wá ń sọ? Ẹ jẹ́ ká ṣe sùúrù díẹ̀ o, ká farabalẹ̀ fún ìtọ́ni Ọlọ́run láti tọ́ wa sọ́nà nínú ìjọ. Èèyàn ni wọ́n gbà tí wọn kì í ṣe ẹranko, ṣé bí n tó dé òun ló jẹ́ kí wọ́n rí bẹ́ẹ̀. Olùṣọ́ èmi ti gbọ́ gbogbo nǹkan tẹ́ sọ tẹ́ ẹ bá ti gbọ́ tèmi èmi gbà tí yín àmọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé nǹkan táwọn ará ta ń sọ ó má ta nǹkan tó máa sọ lẹ́yìn etí èèyàn téèyàn ò ní lè gbọ́ tó máa sọ fáwọn èèyàn mi tó yẹ pé àwọn tó súnmọ́ wa nìkan ló máa lè sọ ẹ̀yin ò ní gbọ́ èmi lèmi ń gbọ́ àwọn nǹkan tó ń sọ ní tèmi sọ fún yín nìyẹn kẹ́ jẹ́ ká gbọ́ o. Ẹ má ro nǹkan táwọn èèyàn bá ń sọ. Iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run gbélé wa lọ́wọ́ ìyẹn ló ṣe pàtàkì jù, òun ni kẹ́ ẹ jẹ́ ká gbájúmọ́. Ṣé gbọ́? Ṣé nítorí ẹ̀ ni mo ṣe ń bá yín sọ̀rọ̀ nígbà tá à ń bọ̀ tẹ́ ẹ fi dá mi lóhùn tẹ́ ẹ ń forí sọ̀rọ̀? Ṣé kò tó torí ni? Ṣé torí ẹ̀ lèmi náà ṣe wá sọ fún yín pé kí lè máa jẹ tẹ́lẹ̀ ò ti jẹun? Mi ò lè bá yín bínú, kódà mi ò lè bóúnjẹ bínú lọ́wọ́ ẹ̀ mi ò tí ì jẹun ni. Ó dáa jẹ́ ló máa ṣètò lẹ̀. Kódà kí Ọlọ́run máa lo obìnrin fún gbogbo àgbáyé, ìwà obìnrin ò lè fi wọ́n lẹ̀. Hello, Eda. Ṣé Olúwa yà wá olùṣọ́ wọ́n máa gbé arábìnrin kan wọlé nísìnyí ṣùgbọ́n a ti dá wọn dúró sáyìíká. Mo ń bọ̀ ẹ lọ mójútó wọn. Nígbà tí ẹ ti gbọ́ tí ẹ sì ti gbà wípé ẹ ò fẹ́ fi ìpéjọpọ̀ ilé Ọlọ́run sílẹ̀ mọ́, Ọlọ́run á wà pẹ̀lú yín, ògo ọ̀sẹ̀ ní fi yín sílẹ̀. Ẹ kúnlẹ̀ ẹ jẹ́ á gbàdúrà. Jehovah, Jésù Kristi, Michael mímọ́, ọba tí ó pọ̀ nípa àti agbára òbèrèkì tí ajé pọ̀jọ́ ẹ̀kú dà, Olúwa àwọn ìdílé, Olúwa wà pẹ̀lú wọn. Àmín Jésù. Olúwa wà pẹ̀lú wọn. Àmín Jésù. Olúwa bá wọn rìn. Olùṣọ́. Olùṣọ́. Ẹ wá jọ. Olùṣọ́. Paori. Ẹ jẹ́ rí jáde. Olúwa o, àwọn arákùnrin, àwọn ìdílé yìí wọ́n kúnlẹ̀ sí iwájú yín lónìí láti bá wọn rìn
nínú ìgbéyàwó wọn nínú ètò àgbépọ̀ wọn Olúwa bá wọn rìn. Olùsọ tí wọ́n bá ti ń pè yẹn ẹ má dá mi lóhùn àdúrà tí mò ń gbà ló jẹ́ kí n pẹ́ díẹ̀. tí wọ́n mọ̀ ni pé aláboyún tí wọ́n gbé wá bí ìní gangan lọ́jọ́ ọkú ẹ o nítorí pé oyún tó ń gbé kiri ti tó oṣù 14 gbáko. ẹnìkan wà lára àwọn èèyàn tí wọ́n jọ gbé wá òun gangan ní igi wọ́rọ́kọ́ tó ń dáná rú òun ní àrùn wọ̀rọ̀kọ̀ tí ń dọ̀bẹ́ nù òun gangan ló di oyún mọ́mọbìnrin nínú tí ò jẹ́ kó rí bí. ẹ fún gbogbo wọn lómi mu ẹni tó ṣe iṣẹ́ ibi á sọ ohun tó fà á tóun fi ṣe bẹ́ẹ̀ ni Olúwa wí. jẹ́rìí. Olùṣẹ́gun ní ọmọ Olùṣẹ́gun ní ẹ̀mí mímọ́ Olùṣẹ́gun ní mẹ́ta lọ́kan. Alàgbà Ọlọ́run a máa fún yín ṣe o. Ẹ wò wọ́n ti jẹ́ ká mọ̀ wípé kò sí ìṣòro tí yẹn gbé wọnú ìjọ yìí tí ò rí tiẹ̀ ṣe. Ẹ jẹ́ káwa náà rí tiwa ṣe. 14 months rèé tí mo ti ń gbé àbúrò mi káàkiri tó ti lóyún tó kọ̀ tí ò sọ ẹjọ́ ẹ ṣàánú. Ẹ jẹ́ káwa náà rí tiwa ṣe ẹjọ́. Ẹ bá wa pé Ọlọ́run níbi tó ti ń gbọ́. Olùṣọ́ ẹ dákun ẹ bá wa gbàdúrà fún kára rẹ̀ yá ẹ bá mi wẹ́ bó ṣe ń ṣe ni ẹ ṣàánú wa. arábìnrin kí ló ṣe yín tẹ̀ ń wò bá. mi ò wo yín bákan. òun ni pé ẹ mọ́ mi lójú ẹ mú arábìnrin tó wà ní ipò tó wà yìí ẹ mọ́ lójú. mi ì mọ yín lójú mo ṣe máa ń wò nìyẹn mi ì mọ yín lójú. Ẹ wo ẹ má wo tiẹ̀ o ẹ ṣiṣẹ́ tó lọ́run yín ní ká ẹ ṣe o. ẹ wo bí ó ti tó ọba tí ó pọ̀ ní ipá àti agbára ó wà ní orí òkè yìí tí ó sì ń ṣiṣẹ́ ìyanu síbẹ̀ kò sì yípo padà ogun ológun ò ní gẹ́ ti yín. Àmín àmín. ogun ò ní bọ́ lára ológun kó wọnú ara yín. Àmín Jésù àmín. ẹ mu omi yìí fún ìyàsímímọ́ ara yín. Ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ mú ẹ jàǹjàre kí ni. ìyanu á ṣẹlẹ̀. Àmín Jésù. ìyanu á ṣẹlẹ̀. Àmín Jésù. kí ló ṣẹlẹ̀. Alàgbà ṣé mo lè gba short cut tó wà níta kí n bọ́ síbẹ̀ yẹn ṣé màá rí tọ́lẹ̀ síbẹ̀ bùfẹ́ yàgbẹ́. ìgbẹ́. ẹ fẹ́ wọ orí pẹpẹ. kò lè pẹ́ ìṣẹ́jú mélòó. ẹ fẹ́ lọ yàgbẹ́ lórí pẹpẹ. ẹ fẹ́ wọ orí pẹpẹ lọ kẹ́ yàgbẹ́ àbí lórí pẹpẹ. padà ọba tó pọ̀ nípa àti agbára ọba tí gbogbo agbára bẹ lọ́wọ́ rẹ̀ ó yá sọ̀rọ̀. kò ṣẹjọ́ mi ni kí ló burú nu pé kí ló béèrè lọ́wọ́ àbúrò mi. àǹtí mi ẹ gbà ṣẹ́rẹ́ jẹ́ ń sọ fún yín 1 2 tó wà lọ́wọ́ mi ni mo kó fún yín bí mo kàn tẹ́ fẹ́ ṣe pẹ̀lú ẹ o bí ẹ fẹ́ gọ̀kadà ń bẹ o nǹkan kí nǹkan tẹ́ bá fẹ́ fi ṣe mi mọ́ ṣùgbọ́n jẹ́ ń sọ fún yín kẹ́ má wàá pa mí. Yewande bó ló ṣe ń sọ̀rọ̀ báyìí tí wọn náà sì mọ̀ pé gbogbo bùkátà àwọn ọmọ yọ ọrùn èmi nìkan náà ló wà. bùkátà àwọn ọmọ àtẹ̀yìn ọrùn èmi nìkan náà ṣé fẹ́ pa mí ni ṣé fẹ́ pè mí àtọkọ mi ni kí nǹkan tó ṣe kẹ́ ẹ ti pè mí kí nǹkan tó ṣe kẹ́ ẹ ti pọkọ mi kí ló dé ẹ ti mi tó máa ń sọ ẹran mọ́ra báyìí kó di àkànpá ni kí ló dé. àǹtí mi ẹ jẹ́ kí lè jẹ́ the last time tẹ́ máa wá síbí ẹ ti wọ́ àǹtí mi ẹ dìde. Yewande. má kọlù yín o. èmi lẹ́nu ẹ̀ sí mi Yewande. ẹjọ ẹ bẹ́ẹ̀ pè mí ọ̀kadà ẹ̀ mọ́ wa ní traffic ò kàn dúró ọjọ́ kí n débi látàárọ̀ kí
kí ló dé ṣé kò sí. ẹ má sọ pé kí ló ṣẹlẹ̀ má bẹ́ẹ̀ lọ́ mi pé kí ló ṣẹlẹ̀ ṣe bí sísá mi ti pè wọ́ ṣé wọ́n sọ fún mi pé sísá mi ti pè ẹ́ ni ojoojúmọ́ máa pè ẹ́ ò ní pè mí owó ṣọ́fẹ́ fi bùkátà pa wá ni kí ló dé. gbẹ́ni sọ̀hún kí ló ń ṣe ẹ́. nǹkan kò kúkú ṣe ẹ má ní kó gbẹnu ẹ̀ sọ̀hún ẹ jẹ́ kó tún bọ̀ sọ̀rọ̀ sí mi díẹ̀ sí i ṣebí kò kúkú sọmọ ìyá mi bàbá ló dè mí àti ẹ̀ pọ̀ ó ṣe o mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. ẹ má bínú náà ẹ jọ ó dà pé ẹ bá ń fọ ba ilé díẹ̀ ẹ gbà. àǹtí mi ẹ tún gbowó yẹn ẹ lójú bó ti wù kó kéré mọ́ ẹ lójú sí kankan. láyé ẹ ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ èmi ni wọ́n sọ̀rọ̀ burúkú sí. wọ́n ní tí ọmọdé ò bá mẹwẹ́ lọ́wẹ́ tí ó sì mọ̀wé lówè á jẹ́wẹ́ sọ́wọ́ ọ̀tún á jẹ́wẹ́ sọ́wọ́ òsì àwa fi méjèèjì hàn kó lè mọ̀ yàtọ̀ láàrin méjèèjì. Yéwájú ọmọ Àṣàkẹ́ ó sì kàn dín nínú yọ̀ wọ́n ní wàá rù títí tí ò ní sọ wàá gbin títí tí ò ní bí bẹ́ẹ̀ ni àbákúbà ìlàsọ ewúrẹ́ bó ṣe bá kúnnù. mi wá sí ìròǹtàn báyìí lórí mẹ́rin àgbáláyé yìí tó lè tú ẹ́sílẹ̀ ibi tí mo kàn ẹ́ mọ́ yìí bẹ́ẹ̀ ni. gbígbà tó lálàáfíà ló ń sọ̀rọ̀ sí mi nígbà tó ò bá rí wòsàn tí wọn náà rówó àjọ wà bákan náà ni. Jésù Kristi. Michael mímọ́. Olúwa tó pọ̀ nípa àti agbára. Àṣírí òkùnkùn ò ní bò. Àṣírí òkùnkùn kò síbi tó lè sá pamọ́ sí níbi tí Ọlọ́run ń gbé. Ẹ wo bí ibikíbi tó wù kí o lè kàn mọ́. Kódà kó jẹ́ òkè òkun o ló kàn mọ́. Bí mo ṣe sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, ó ti ń jálulẹ̀. Bẹ́ẹ̀ ìṣẹ́gun sì ti dé sí ara arábìnrin bí mo ṣe sọ̀rọ̀ lọ́wọ́ yìí. Èmi ìṣẹ́gun èmi ara ni mi alàgbà. Elijah péjọ kẹ́dá ní. Ẹ mú arábìnrin lọ sí ilé àná. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Abímbọ́lá, àǹtí mi, ṣé ọkọ ẹ̀ tó ń wíri? Bẹ́ẹ̀ ni ọkọ mi tí mo fẹ́ fẹ́ lélẹ̀. Ó dẹ̀ dá ẹ lójú pé ó nífẹ̀ẹ́. Má ṣe nǹkan tó jẹ́ kémi sọ yìí tí mo sọ yìí. Òun ni ohun tí mo mọ̀ nípa àwọn ọkùnrin òde sí. Ọlọ́run kó ṣàánú wa ni o. Mo ṣe ń wò wọ́n yẹn. Wọ́n máa fi yán lé wọ́n máa dọ̀kà láàmú ń ta ni o. Wọ́n lè láwọn nífẹ̀ẹ́ àwọn fẹ́ kú torí ẹ àwọn lè gborí ẹ sórí àwọn lè gbowó mú ẹ sí mú àwọn irọ́ la bá ń di ẹ. Wọ́n máa fi yán lé wọ́n máa dọ̀kà láàmú ń ta ni. Ìyẹn ni mo ṣe ń béèrè wípé ṣó nífẹ̀ẹ́ ṣó nífẹ̀ẹ́. Ó nífẹ̀ẹ́ mi.
Fẹ́mi àbí kí náà ti porúkọ ẹ̀. Bẹ́ẹ̀ ni mà, bàbá Fẹ́mi Akínwùmí ni mà. Bàbá Fẹ́mi Akínwùmí. Ṣé o nífẹ̀ẹ́ àbúrò mi? Mo nífẹ̀ẹ́ gan ni mà. Èmi àti Bímbọ́ àti ń bára bọ̀ ń sìn kì í ṣọ̀rọ̀ ọdún kan sọ́dún méjì mọ́ mà. Kí ni tí ẹ máa sọ lójú mi? Ohun tó máa sọ náà nìyẹn. Ṣé o máa lóò nífẹ̀ẹ́ lójú mi ni? Ẹ wò ó, mo fẹ́ kó bá mi tọ́jú ẹ̀ dáadáa o. Mi ò fi ṣeré bó ṣe wà yìí. Ìyá kú ni, ìyá kú lèmi o. Ọmọ ẹ̀gbọ́n mi ni, nǹkan kan ò dẹ̀ gbọ́dọ̀ ṣe é. Torí ẹ̀yìn ọ̀rọ̀ ọkùnrin àfi ká fi ẹnu ká máa dákẹ́ ni. Ó máa tọ́jú ẹ̀, ó máa tọ́jú ẹ̀ dáadáa. Ó máa tọ́jú mi. Kò burú tó bá ti rí bẹ́ẹ̀, ẹ bára yín kalẹ̀ o. Àmín. Abọ́kùnrin àbíró, Àmín. obìnrin àbíyè, ẹ ní wára yín tì. Àmín. Èṣù ní kó sí yín Àmín. èèyàn bí èṣù pàápàá ò ní dé sàkání. Àmín. Ló bá tán. Àbí. Ẹ ṣé gbàgbọ́n ẹ ṣé mà. A ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Ẹ ṣé. Sọ̀rọ̀ mọ́, oúnjẹ ló kù, èso nílé, kò lè so ìjẹ fọ́pọ̀. All right. Take care. Kó jọ kó. Ẹ ra mà. I'm coming down. All right then. Yes. Ẹ wo màmí mi ò láìkí gbogbo nǹkan tẹ́ ń ṣe mi ò nífẹ̀ẹ́ sí rárá àtọ̀. Ó ṣe kí ni ò nífẹ̀ẹ́ sí kí ni èmi ò lè gba ni mo sọ ó ti lé ní ọdún kan tẹ̀ ti ṣèyàwó wá àwọn èèyàn ń bú mi mo ní mo fẹ́ gbé ọmọ mo fẹ́ fẹ̀yìn mi pọn ọmọ kí ló dé òun fún mi lóko dídán ṣán. Màmí ẹ wo tẹ́ bá ń kọ́ntínú gbogbo ilé mi máa yẹra fún yín ni o. Ó dáa tí wọ́n bá ti yẹra èmi ò dẹ̀ ní yẹra fún ẹ torí pé bẹ́ẹ̀ ni mi lè lajú mi sílẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀ mi ní yẹra fún ẹ wá kí ló ń gbé tó ń gbin sójú òtún wọn náà ni àwọn tẹjọ ṣìyàwó nígbà kan náà ò rí wọn ni èyí tínú ẹ ti ga nú ẹ ti ga èyí tó ṣẹ̀ṣẹ̀ lóyún ti lóyún tó ti bímọ dání kí ló gbé tó ń gbin. Màámi Ọlọ́run ló ń ṣọmọ ṣé mo complain fún yín ni. ó dá o èmi ní problem o complain yẹn dẹ̀ ti wà lọ́rùn tèmi omi nígbà fún ẹ tó bá jẹ́ pé rárá ò fẹ́ gbà má parọ́ sọ ẹ̀ gbà mélòó ni mo máa pàṣọ ìyàwó ẹ̀ dà. Ṣé ilẹ̀ fẹ́ máa. Ta ni mọ́mí ẹ kó sì lọ wọn bá tó ṣe ní ọmọ mi tó gẹ́ so ti yálùbàtà kì í dárí o mo fẹ́ kó mọ kinní kan ìyàwó ẹlẹ́sẹ̀ osùn ìwọ ń fọwọ́ osùn tí o fi ń nu ògiri ni ọ̀rọ̀ onú ni oríyàn bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni. Màámi. jọ gbé gbogbo ẹnu ẹ sọ́hùn. òṣìlẹ̀ ẹjọ́ ń ṣe pọ̀ ẹ̀rẹ́ ní báyìí sọ̀rọ̀ mo kàn fẹ́ kó mọ kinní kan o tó bá ti mọ̀ pé òníwá kankan ṣe sí mo fún ẹ ní oṣù yìí so ti yẹ tó pé mi kì í ṣe Ọlọ́run oṣù tó ń bọ̀ tí ọlẹ̀ ayò bá sọ nínú ẹ wàá dá mi mọ̀ eégún máa jó òjò máa rọ̀ aláṣọ kangan máa wòran ni mo wí fún ẹ yẹn akọ ajá abìnrin òṣì lẹ́sẹ̀ wá tó bá dé ti ṣe family planning ni kò jẹ́ ká mọ̀ torí pé irú yín báyìí pọ̀ ń gbòòrò ẹ máa fẹsẹ̀ gbálẹ̀ títì káàkiri ni akọ ajá abìnrin òṣì lẹ́sẹ̀ akọ ọ̀bẹ́pẹ nonsense. Màámi. àsìkò Ọlọ́run lójú aráyé ẹ̀ gbọ́ ẹ má ṣe kánjú mọ́ o aráyé ẹ̀ gbọ́ ẹni bá kánjú lábẹ́ gbígbóná tọ̀hún á dára ẹ̀ lẹ́bi èrè ń bẹ nínú sùúrù fẹ́ni tó bá lè ṣe. Mi ò complain fún ẹ jọ má bínú máa dé. You know say I know you by roof, and I know like a roof. If you why in my set the roof on fire. Put the money in the air, we get it to power. I say my level to know I'm not gonna live me. Oh my goodness, oh my goodness, oh. If anybody fuck up, anybody fuck up. I don't put them in their place. Oh my goodness, I don't do me less than I'm a legend, but oh my goodness, oh. Oh my goodness, oh. Oh my goodness, oh. Jerija. Jerija.
oúnjẹ rẹ o. Allahu Akbar. Ọba tó ní kọ́kọ́rọ́ tó ń ṣí tó ń tì, ṣílẹ̀kùn ayọ̀ mi o, tilẹ̀kùn mọ́ bànújẹ́. Inú mi dùn wípé Ọlọ́run ò fi wá sílẹ̀, ó rìn síbẹ̀ ó sì jẹ́rìí ara rẹ̀. Ìdánilójú ti wà pé nínú oṣù yìí ní àwọn ìsọjí tí a fẹ́ ṣe, ẹ̀mí Ọlọ́run yóò rìn, yóò sì ṣe iṣẹ́ àmì àti ìyanu ńlá tí ó ní agbára. Ẹ jẹ́ kí a gba àdúrà. Jehovah mímọ́, Jésù Kristi mímọ́, Michael mímọ́, ọba tí ó pọ̀ nípa àti agbára ìjìnlẹ̀ fi Ọlọ́run ayọ̀, Olúwa má fi wá sílẹ̀, nínú ìjọ yìí má fi wá sílẹ̀, iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ eléyìí tí ò ṣe nínú ìjọ yìí má jẹ́ kí ó dópin, má jẹ́ kí ó dópin, káboyún bí wẹ́rẹ́, kágọ̀tọ̀ wà lábòsùn, kí gbogbo àwọn èèyàn tí ó wà nínú ìjọ yìí kí wọ́n gbégbá ọpẹ́, bẹ́ẹ̀ ni kí ó rí, ká sì lè máa yìn ọ́ lórúkọ Jésù Kristi. Aṣẹ́gun ni a gba àdúrà. Torí pé o bá ní ìgbàgbọ́ ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ kọ́dún yìí tó parí. Olúwa mi ní pé tí wọ́n bá ní ìgbàgbọ́ rẹ yóò tẹ́ lọ́wọ́ kọ́dún yìí tó parí. Ọlọ́run wà yìí, Ọlọ́run àràmà ni. Olúwa mi ní kí n kìlọ̀ fún ẹ. Ó ní ohun tó ń ṣagídí kí wọ́n mú kúrò nínú rẹ̀. Ṣé bó lo ní chọ́ọ̀tù tó bí báyìí? Ó ní ohun tó ń ṣagídí kí wọ́n mú kúrò torí ayọ̀ ti tẹ́ lọ́wọ́ tán. Ìwọ gbé papẹ̀ ọmọ ènìyàn ṣe hallelujah. Olúwa mi ní tìrẹ ìbá tẹ́ lọ́wọ́ tán. Ohun ìmúròmírò sóríṣiríṣi kí wọ́n wá fi dúpẹ́ níwájú ilé ní pẹ̀pẹ̀ Olúwa. Ọ̀sán àgbọn àti ohun èlò tí ẹnu ń jẹ ohun tó ń jẹ tó ń dán tó ń jẹ wúrà àti fàdákà kí wọ́n wá fi dúpẹ́ níwájú Olúwa torí orí tó máa ka ọláyà nínú Olúwa ó ṣe orí tó máa ka ọláyà nínú Olúwa ó ṣe fún ẹni sẹ́ríkà ọmọ ènìyàn ọmọ ènìyàn wọ́n ní kí n máa kìlọ̀ fún ohun tí àṣé lóòótọ́ ni pé àyànmọ́ ṣọ̀tọ̀ọ̀tọ̀ tí bá máa bí ọ̀rẹ́ mi tó bá ní mo ṣe béèrè báwo lọ́lọ́run ẹ ṣe ń gbéṣẹ́ àrà àti iṣẹ́ ìyanu. ó wà dúpẹ́ níwájú èmi Olúwa ṣùgbọ́n gbogbo ohun tó ní kó ṣe kó tẹ́tí kó gbọ́ wọ́n ní kí n kìlọ̀ ohun agídí fún ọ ọmọ ènìyàn ohun tó ń ṣe agídí kó mú kúrò nínú ìrìn àjò rẹ̀ ohun tó ń ṣe ohun agídí kó mú kúrò nínú ìrìn àjò rẹ̀. Gabriel, Pastor Gabriel, ń dẹ̀ lóhùn Samson. Prophet Gabriel,
ó fẹ́ mọ bí adánáfiná yá adánáfiná jẹ òbèrìkì tí pọjọ́ ikú dà ó ló fẹ́ mọ bó ṣe ṣèyanu nínú ayé mi tó pọ̀ tó yìí. bẹ́ẹ̀ ni kò rọrùn fún mi mo gbìyànjú mo tiraka mo lé mi ò bá Samson lóòótọ́ ni pé Ọlọ́run gba ọwọ́ mi ṣiṣẹ́ àrà tíṣẹ́ ìyá díẹ̀díẹ̀ kí n má parọ́ fún un iṣẹ́ la rí kò sí ìbùkún rárá Samson. Prophet Gabriel àtijọ́ pẹ́ lóòótọ́ àjọ jìyà ẹ̀mí lóòótọ́ àmọ́ láti kúrò nínú ipò tó ló wà láti di bí mo ṣe dì í a máa máa ṣiṣẹ́ díẹ̀ nítorí ìrìn àjò ńlá kan wà tí o fẹ́ rìn. ìrìn àjò. bẹ́ẹ̀ ni ṣó ṣetán láti lọ. mo ṣetán. ṣe àlèlò. aleluya. 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 olùsọ ṣe rí n tí mò ń sọ yìí ó yé mi o dájúdájú báyìí gbangba wálé ló yé mi o ṣe rí oníkùn ló mọ̀ọ́kà àjẹun ló mọwọ́ rẹ̀ pọ́nlá n tí mo sì ń sọ yìí èmi ò pé kẹ́ ẹ gbà àbí kẹ́ ẹ mọ́ gbà o ṣùgbọ́n kó mọ́ lọ dàbí pé èèyàn ṣoore tán èèyàn gbà yàn sáyìíká ṣọ́ọ̀ṣì ẹni tó ti rí báyìí wá padà lọ mọ fẹ́ mọ rí báyìí padà àbí nǹkan tó ti ń dán títí ń dùn yùngbàyùngbà kíkorò mọ́ fẹ́ lọ mọ́ fẹ́ mọ́ bá ìdínú tèmi ṣe ń sọ pé kẹ́ ẹ rò dáadáa o. ẹnjìníà ǹjẹ́ mọ̀ pé nǹkan tí mò ń rò gọ́gọ́ ni nǹkan tẹ́ ń sọ yìí èmi yẹn ṣáà ń fún mi lára pé ṣé kinní yóò ní lẹ́yìn wípé tí bá gba Gabriel àbí pé bí mo fẹ́ ràn lọ́wọ́ ṣé kò ní lẹ́yìn báyìí. nǹkan tèmi ń rò ní pé sẹ́ni tí ọ̀rọ̀ bá rí báyìí èèyàn gbọ́dọ̀ mú gbogbo ojú kéèyàn mú gbogbo ara tó. kí lè á rò pé mo lè ṣe. wo wà ní láti mú kan nínú méjèèjì ni nínú kí o gbà sọ́dọ̀ kí o padà sí ẹsẹ̀ àárọ̀ rẹ àbí kí o fi sílẹ̀ kí o máa lọ kí o máa bá iṣẹ́ Olúwa lọ pẹ̀lú ayọ̀ àti àlàáfíà jẹ́rìjà. ẹnjìníà sá ṣe wà pẹ̀lú mi. mo wà mo gbogbo ara wa mi. mo rí tẹ́ ń wò káàkiri ni. mo ń gbóhùn ni. ẹ̀ ń gbóhùn. bẹ́ẹ̀ ni àti kó yé mi. òye yìí. bẹ́ẹ̀ ni ìbẹ̀rù sí fọmọ Ọlọ́run. ẹkúsẹ́ alórí Elizabeth rán mi sí ẹ gbọ́. tẹ́tí mo fẹ́ wí. máa wí wọ́n gbọ́. àwọn àlejò kan ń wá ẹ bọ̀ ọkọ àti ìyàwó ni wọ́n. ojú ọmọ ń pa àwọn méjèèjì. Olúwa pinnu
láti dá wọn lóhùn látara ẹ̀ ohun tí wọ́n á ṣe rèé láti ní ọmọ láyé kí wọ́n lọ ra bèbí lọ́jà iye ọmọ tí wọ́n bá fẹ́ bí ni kí wọ́n rà o tí ó bá di ní déédéé aago 12 lóru gbogbo àwọn bèbí tí wọ́n bá rà yìí kí wọ́n gbàdúrà sí ní déédéé aago 12 òru kí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbẹ́jọ́ fún odidi ọjọ́ 3 gbáko tí wọ́n bá ṣe eléyìí tó bá di ọjọ́ 4 kí wọ́n máa gbé bọ̀ wá sí ilé olúwa kí wọ́n dájọ́ sí iwájú pẹpẹ bẹ́ẹ̀ ni olúwa ọlọ́run àwọn ọmọ ogun wí gbọ́ ìkìlọ̀ méjì ni o gbọ́dọ̀ dá wọn lóhùn dandan ni ẹlẹ́kejì má jẹ́ kí wọ́n rí mi o tí wọ́n bá rí mi ó léwu fún ọ gan. kí wọ́n lọ ra bèbí iye ọmọ tí wọ́n bá fẹ́ bí wọn ò sì gbọ́dọ̀ rí ẹ. kó máa ṣamọ̀nà ayé wa ò lọ́jọ́kọjọ́ gbogbo ìṣiṣẹ́ ayé ẹni ìrìn àjò ayé ẹni ká má báyé lọ ká gbà mí ayé má ṣe rù wá lọ ká má pàṣán pẹ̀lú òfò láyé ìrìn àjò ẹ̀dá kò ṣe rìn fẹ̀dá nìkan. alágbára lọ́lọ́run mi ó bà alágbára ni Jésù mi o tó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lórí alágbára lọ́lọ́run mi alágbára lọ́lọ́run mi alágbára ni Jésù mi o tó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lórí alágbára lọ́lọ́run. Olúwa bẹ lórí òkè ó sì ń ṣiṣẹ́ síbẹ̀ ẹ jókòó. ẹ kíra yín kú oríire ẹ kíra yín kú oríire nítorí wípé ẹ ti di ọlọ́mọ láyé nítorí wípé ogun ọ̀run wọ́n ti ṣí ọlẹ̀ ẹnu yín ẹ dẹ̀ ti di ẹni tí ó ní ọmọ ní ayé. tí ẹ̀yin bá gbọ́ràn ẹ̀yin ó ṣe rere. Àmín. mi ò tí ì gbàdúrà àmọ̀ràn ni mò ń gbà wípé tí ẹ bá gbọ́ràn tí ẹ sì múlò ó di dandan kí ẹ di ọlọ́mọ láyé. arábìnrin ǹjẹ́ mọ bébì mi ò sọ̀rọ̀ bébì yìí mo ń sọ̀rọ̀ bèbí tí wọ́n tà lọ́jà ìyẹn ọmọ láńgídí iye ọmọ tó bá wù yín tí ẹ fẹ́ bí láyé ẹ rà á ó ṣeé ṣe kí ẹ rò lọ́kàn wípé ẹ ti ń wojú olúwa tipẹ́ ẹ fẹ́ bí ọmọ 25 ẹ lè fẹ́ bí 50 ó dẹ̀ ṣeé ṣe kó jẹ́ 100 àbí 120 kó má tó yẹn sá. iye ọmọ tó bá wù yín tí ẹ fẹ́ bí sẹ́ẹ̀ ó bá jẹ́ yọkan ẹ ra iye bèbí ẹ̀ tẹ́ ẹ bá wá rà wọ́n tán orúkọ tí ẹ fẹ́ sọ ọmọ yín tí ẹ bá bí òun lẹ máa sọ àwọn bèbí ìlẹ́yọ̀ kọ̀ọ̀kan fún odidi ọjọ́ 3 gbáko ẹ gbàdúrà sí wọn ẹ dẹ̀ máa gbé wọn jó ní aago 12 òru fún odidi ọjọ́ 3 lẹ́yìn àdúrà yìí ẹ kó àwọn bèbí wá sí ilé Ọlọ́run a gba àdúrà sí ìyanu yóò sì ṣẹlẹ̀ ọlẹ́nu yín á ṣí àórí sí orí tìrìkà ọlẹ́nu yín á ṣí ìṣẹ́gun á ti ṣẹlẹ̀ àlàáfíà ni fún yín méje. hallelujah 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 hallelujah. alàgbà mo nígbàgbọ́ nínú gbogbo nǹkan tẹ́ sọ èló gan-an ni ká mú wá pẹ̀lú gbogbo nǹkan. kò yá kò tí ì kan ìyẹn àmọ́ inú mi dùn inú ogun ọ̀run sì dùn pẹ̀lú wípé ẹ sọ pé ẹ nígbàgbọ́ nínú Olúwa. a nígbàgbọ́. nígbà tí ẹ̀yin ti ní ìgbàgbọ́ kò sí nǹkan tí ẹ ò lè pàṣẹ fún nínú ayé yín wípé kó rí bẹ́ẹ̀ tí ó sì ní rí bẹ́ẹ̀
ẹ̀yin lọ ṣe nǹkan tí èmi sọ náà ẹ ṣe gẹ́gẹ́ bí mo ṣe sọ náà kí ẹ wá padà wá láàrin oṣù díẹ̀ ìyàwó yín á bẹ̀rẹ̀ sí ní sín wọ́n á bẹ̀rẹ̀ sí ní wò òyì lè máa kọ́ wọn díẹ̀díẹ̀ ní ìtumọ̀ wípé ọlẹ̀ ńlá ti sọ nínú ayé wọn ìgbà náà ẹ padà wá mi ò sọ fún yín wípé ẹ ò lè ta Ọlọ́run lọ́rẹ o àwọn èèyàn ló kọ́ ibi tí a wà yìí o àga tẹ́ ẹ fi jókòó àwọn èèyàn kan ló rà á ọkọ̀ tí alàgbà ń lò ń ta àwọn èèyàn kan ló fún bàtà oríṣiríṣi tí mò ń wọ̀ èèyàn bíi tiyín tí Ọlọ́run ṣe ìyanu láyé ẹ̀ lọ́ra tó bá tó àsìkò ẹ wá. àwa náà ṣe alàgbà ẹ̀wọ̀n ẹ ṣe gan ni ṣé rí gbogbo nǹkan tẹ ní ká ṣe pátápátá la máa ṣe ẹ ṣe alàgbà ẹ ṣe o. ẹ kúnlẹ̀ ẹ jẹ́ kí n gbàdúrà fún yín Jehovah mímọ́ Michael mímọ́ ọba tí ó pọ̀ nípa àti agbára ọba tí gbogbo agbára bẹ ní ìkáwọ́ rẹ̀ páòrìsì orí omi kára gbẹ́gí ló fà ọba tí gbogbo ayé ń pè bọ̀ ṣe ìyanu fún àwọn ọmọ rẹ̀ àmín Jésù 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 ọlẹ̀ inú wọn jẹ́ kó là àmín Jésù ọlẹ̀ inú wọn jẹ́ kó là àmín Jésù abasirata. Orí ọmọ mi, orí àdùfẹ́. Wọ́n tọ́jú ọmọ tí wọ́n fẹ́ bí, tí wọ́n máa rá, wọ́n ò mẹyẹ tó ṣú, wọ́n wá gbà sọ́dọ̀ wọ́n tọ́jú ẹ̀, wọ́n ò bèrè ẹnì kankan tó mọ̀ ọjọ́ ta bá rí bẹ́ẹ̀ ni mo sọ màá jẹ́ kó mọ̀ pé yóò fi ṣe bẹ́ẹ̀. dájú ẹ̀ káàbọ̀. àníwọ́n náà rí ọmọ wa àná ní ṣọ́ọ̀ṣì wọ́n ló wà níbẹ̀ wọ́n ò mẹyẹ tó ṣù wọ́n ò mọ yẹ wọ́n ò mọ bàbẹ́ wọ́n ò mọ àbúrò wọ́n ò mẹ́ni kankan mọ̀ wọ́n wá gbà síbẹ̀ ọjọ́ ta bá rí lẹ́ni gbogbo tí wọ́n sùn ní ọ̀rọ̀ ni wọ́n ní jẹ́ pé wọ́n wàhálà ní sùúrù okùn òru káwà ní sùúrù sọ̀rọ̀ yìí kí ni níbo ni church yẹn wà bọ́ kẹ́ni ṣé tó bá mu adé bẹ́ẹ̀ sí i. ẹjọ́ wo lẹ̀ ń rògbò pàápàá ẹgbẹ́ tẹ́ta bá dé bẹ̀ yẹn ṣá máa bá bẹ̀ kí lorúkọ street kí lorúkọ church ìyẹn ni wọ́n bá yín sọ mo ní èyí yìí lọ́jọ́ tá a bá ní bìtì fi wọlé ẹ̀wọ̀n pọ̀pọ̀ ìka ẹ̀ka yẹn. irú ìwà wo ìwọ fúnra rẹ ló sọ wípé àlejò ń bọ̀ ó lè jẹ́ kí n mọ̀ pé àlejò tó ń bọ̀ kò gbọdọ̀ rí ẹ kí ló dé tó fi jáde àti pé kí náà ló fẹ́ rí mi fún. Samson má jẹ́ kó yá ẹ lẹ́nu pé mo mọ̀ ẹ́ jura ẹ lọ jákúta. dìndìnrín ó yá ẹ lẹ́nu olóńgbénú èmi ojú tí bàbá ńlá kú bàbá ẹ lọ. àbí wọn ní jàkúta ọmọ nílẹ̀. ọmọ
wọ́n fi ẹ́ lẹ̀ ọ́ má pala tiẹ̀ filẹ̀ bẹ́ẹ̀ ṣe báwọn kiri yóò yàn àbí má wọrí láàrin oṣù yìí má jẹ́jú wọn fún aha mi má lọ jẹ́jú wọn láàrin oṣù yìí mo ń bọ́ra dáadáa yẹn sọ̀rọ̀ tó bá gbọ́kàn tó sọ fẹ́ mi ó lọ mọ oríṣiríṣi tó lọ fi bèè mi ó dáa màá ṣe kinní kan jésù wọn tó pariwo yẹn mo fẹ́ rí jésù yẹn kémi àti jésù jọ dúró kájọ negotiate wàláì máa béèrè owó lẹ̀ lọ́wọ́ jésù tó bá jẹ́ pé òun fẹ́ máa korúkọ ẹ̀ lóòótọ́ màá ní owó lẹ̀ dà màá béèrè lọ́wọ́ jésù tí ò bá lówó màá ní ẹ̀ kò sí wàhálà ìwọ máa lọ jésù tiẹ̀ àwọn tó jọmọ lẹ́yìn ẹ̀yẹn èmi fẹ́ gbowó lọ́wọ́ wọn àmọ́ ibi tó ti máa lọ yọ owó nú ẹja àbí kó lalẹ̀ kó ló kó máa wùbọ̀ kókó fún wọn kò sí wàhálà anyhow kó ṣàdọ̀wọ́ mi ìwọ máa rí máa wọrí àárín oṣù yìí ni màá jẹ́jú wọn. àbọ̀gbọ̀ oníjó ojúle àárín oṣù yìí la máa lọ àwọn wèrè kiri yóò yẹ oṣù yìí ni o. bàbá báyìí ọmọrú. kí ló ń ṣẹlẹ̀. ọ̀gá ńlá gbogbo ọmọ boys tuale bàbá àwọn máa yẹn ti wà mí bàbá. ó wà ń bẹ̀ ó bá ń bẹ̀ la máa ń sọ fún yín mo ti sọ́dọ̀ tẹ́ẹ̀mù mo máa fi ń kọrin màá ní mi sọ fún yín pé lọ́dọ̀ mi kò sí bí ajá ṣe máa pé 20 ọdún láyé tó. ẹ̀rọ ogun náà ṣe. wọ́n máa tẹ̀lẹ̀. wọ́n máa rí mọ́lẹ̀ ni o ilẹ̀ ẹ̀ máa ga jù lọ ni ẹ wá gbọ́ ó máa lọ gbalẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀ ẹ máa gbalẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀ ó ga ni ó kúrú ni ó tóbi ni ó kọlà ni kò kọlà ni mi ò fẹ́ mọ bóyá jẹ́ ẹ gba ilẹ̀ lọ́wọ́ ẹ̀fẹ́ mi abẹ́gbọ́ ẹ gba ilẹ̀ lọ́wọ́ ẹ̀fẹ́ mi èmi ò fowó o mi ò fẹ́ bribe o mi ò fowó dẹ́kì o mi ò fowó foundation ilẹ̀ ni mo fẹ́ o ilẹ̀ náà ti sọ 1.3 million naira fún olórí burúkú kan á sọ pé ó ti ra ẹ̀ láti bí ọdún mẹ́wàá ní 70,000 ẹ gbà lọ́wọ́ ẹ̀. akéjò ká ọmọ yìí lọ ẹ gba ilẹ̀ yẹn wá lọ́wọ́ mi ò fẹ́ réèyàn bẹ́ẹ̀ o tó bá bá yín lágídí tó bá yín lágídí wọn bí yá èrè ẹ jẹ́ kí n rẹ̀ jẹ́ jọ́ọ̀lù ẹ lọ sílẹ̀ ajá wa yà ó gbẹ. èrè tọ́ bá yà bọ̀ èrè. kí ló ń lé yìí báyìí kí ló ń lé yìí. ẹ kúlẹ̀ síbẹ̀ kí ló ń lé wọn báwo yorùbá lórí yìí. kúlẹ̀ síbí kí lè fẹ́ jẹ́ lọ́ka ṣe fún yìí. kúlẹ̀ síbí kúlẹ̀ síbí. wèrè kan wà tí mo bá ń bì bí ọjọ́ bíi 4, 5, 6 bí ọ̀sẹ̀ bíi 2 kan sẹ́yìn báyìí tí mi lè sọ fún pé mo ń bọ̀ ń bì wèrè yẹn gángan ó ní mo ń wá o torí mo ti ní mo ń padà bọ̀ ó ti wá wo bí àbí kò mọ̀ pé mo ń bọ̀ wọ Ọlọ́run tẹ̀mí bọ̀ tí bá dé dangan. wèrè tí mo béèrè ẹ̀dá ibo ló wà. òjìbẹ́ jẹ́ ń sọ pásítọ̀ akílẹ̀ ń sọ pásítọ̀ akí ti kún jẹta wọ́n ti kún jẹta òun ló fi jẹ́ wípé gbogbo ipá àti agbára lọ́wọ́ Ọlọ́run ọba ló wà gbogbo nǹkan tẹ̀dá bá máa ṣe ilé ayé kó máa rántí ọjọ́ kan wà tá máa sùn tá ò ní jí mọ́ gbogbo ìwà tá bá wù ẹ ká máa wù lábẹ́ àkóso Ọlọ́run pàápàá jùlọ bí ẹ̀ bá ṣẹ̀wá tí wọ́n bá bẹ̀ wá ẹ jẹ́ ká gbọ́ ọ̀sẹ̀ tó kọjá ní àbúrò wọn ṣẹ̀ wọ́n lábàbẹ̀ sí ń bẹ̀ wọ́n pàṣàkì fàákì kọ́rí ẹ wá wò ó sí pàṣàkì ti kú sí ó ti kú. àlàyé kí ló ṣẹlẹ̀ bàbá ẹ bá wa sọ̀rọ̀. Ẹ̀mí Ọlọ́run ṣe arrest mi ni.
láti ìgbà náà ni mo ti fi gbogbo iṣẹ́ rádaràda tí mo ṣe sílẹ̀ tí mo fi wá wò pé kí n gbájú mọ́ iṣẹ́ Ọlọ́run tí mo ṣe. Iṣẹ́ Ọlọ́run. Ǹjẹ́ wọ́n mọ̀ pé àwọn ìwà tí wọ́n sọ yìí òun ló sún mi sí ipò tí èmi wà lónìí. Nítorí àwọn èèyàn tí ẹjọ́ kóra yín jọ pọ̀ wá sí orí ilẹ̀ ní ọjọ́ náà lọ́hùn ló ṣekú pa ẹnìkan ṣoṣo tí mo fẹ́ràn jù nínú ayé tí àwọn ẹ̀yẹ tèmi tí tèmi náà yé tiẹ̀ òun ló sún mi sí ipò tí mo wà yìí. Àìnílákàyè nínú ìwé sùúrù tó orí tí kàkà kó mo wà nínú ayé nígbà yìí mo dẹ̀ rò wípé mo ti wà nínú Ọlọ́run báyìí àbí mo rò pé mo ṣètò Ọlọ́run báyìí. Pastor Samson ṣé o lè dúró de àsìkò Ọlọ́run jẹ́ ìwọ tí ẹ mọ̀ wípé ẹ̀mí Ọlọ́run gbé inú ẹ tẹ́lẹ̀ kí o tó kán dúdú Ọlọ́run lọ. Báwo ló ṣe ṣe tó fi dé ipò tó wà yìí? Ẹ pẹ̀lẹ́ o, ẹ máa wọlé. Bàbá o. Ẹ rọra o. Kẹ́ ẹ pẹ́ fún wa o. Ẹ kú rìn. Ẹ pẹ́ fún wa o. Ẹ pẹ̀lẹ́. Dáadáa la bá yín. Àdúpẹ́. Ẹ rọra bàbá. Àdúpẹ́ ẹ ǹlẹ́. Ẹ ǹlẹ́. Kí ló dé? Òun wò yeleyele bí ẹni tó ti dé bí èyí àbí. Ẹnjìníà, orúkọ Jésù 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 mo ti rí bíi rí lójú àlá mi. Sórí látìgbà tó ti tẹríbọ abẹ́ òrùlé mi ni mo ti rí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí ọ. Nígbà tó o mọ̀ àtìgbà tó o mọ̀ tó o bá sì fẹ́ dọ́lọ́ wò pé a kò béèrè lọ́wọ́ mi tó ṣẹlẹ̀ sí ọ bí ọdún 5 sẹ́yìn kedere ni wọ́n sọ fún ọ. Ẹ wo olùṣọ́ àìtẹ́ tún fún ajá o ọ̀rọ̀ lẹ ti gbọ́ òun o tí ẹ bá gbàgbé ọjọ́ kìíní àná tí mo wá yín wá síbi ṣọ́ọ̀ṣì yín tí mo débẹ̀ tó jẹ́ pé mo ti bá mẹ́ta ti sọ di ọtí àwọn kan ló dúró àyín pé mi náà o àtìgbà tí mi náà ti ń wá àyìn àtìgbà náà ni mo ti gbà pé agbára jagbára lọ o ṣé ẹ rí gbogbo àwọn èèyàn ńláńlá tó jẹ́ pé pásítọ̀ ni wọ́n nígboro àwọn pásítọ̀ ńláńlá àwọn èèyàn ńláńlá àwọn olùṣọ́ tó jẹ́ pé olókìkí láwọn náà gbogbo àwọn ọmọ bá pàdé àyìn o ẹ wò ìwà ọmọ tẹ́yìn máa ń wá kiri lábẹ́ pákó. Kò di dandan kò di dandan torí ní gbogbo ẹ̀dá tí ń bẹ láyé púpọ̀ ní òfẹ́ ṣoríire àmọ́ tó bá jẹ́ wípé ètò òun sọ ìwọ ó tẹ̀lé ìrìn àjò rẹ̀ jìn a máa lè mú orin níṣẹ́jú àyà sórí tó ṣẹlẹ̀ sí olójú àlá gangan lọ́ọ́ padà lọ sí òun ló jí aṣọ pé olójú aláṣọ tí wọ́n rí ọba ìpọ̀ kaṣọ. Ẹnjìníà ẹnjìníà Jésù ẹnjìníà lójú àlá mi lójú aláṣọ orí mi rabọ̀rabọ̀ ẹ̀ kó padà kú. Ìwọ lọ́mọ̀nà tí wọ́n fi ń rí ọ débi pé wọ́n pa. Àwọn gbọ́dọ̀ rí mi ó gbọ́dọ̀ rí mi pé mi ò jí òun láṣọ
Ajá tí ń bẹ ń di ọ̀gẹ̀gẹ̀ kò jẹ́ wọ́n dé di ọ̀gẹ̀gẹ̀. Àkùkọ gàgàrà tí ń bẹ ń di ọ̀gẹ̀gẹ̀ ni ò jẹ́ wọ́n dé di ọ̀gẹ̀gẹ̀. Ẹṣin tí ń bẹ ń di ọ̀gẹ̀gẹ̀ ò jẹ́ wọ́n dé di ọ̀gẹ̀gẹ̀. Àgbòmọ̀mọ̀ tí ń bẹ ń di ọ̀gẹ̀gẹ̀ kò jẹ́ wọ́n dé di ọ̀gẹ̀gẹ̀. Adé afúnbabọ̀ Ọ̀rúnmìlà. Ńjọ́ tí bàbá fẹ́ lọ rè kókun ọ̀là nífẹ̀ẹ́. Wọ́n ní kí bàbá gbọ́rú ẹbọ kó rú. Bàbá méegun ọfájá o kó lè bá àjò dé di ọ̀gẹ̀gẹ̀. Ọmọ àgbàdo ó fàkùkọ gàgàrà. Wọ́n ní ó mú oúnjẹ ṣe kó fẹ́ ṣe. Kó mú tẹran kó fẹ́ràn. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ajé bàbá padà sílé rẹ̀. Lónìí Sáàmù ti kó gbogbo nǹkan tí ó máa jẹ́ rọ̀ wá sílé rẹ̀ ó ti kó wá báyìí o. Ó ti dẹ̀dẹ̀ kájọ ọba gbé kájọ ọba jẹ kó sì bá wọn. Ẹ̀yìn Sáàmù ó ti tán o. Ìwọ ti bá wọn rìn débi ilẹ̀ gbé lójú. Látòní lọ ọmọ bàjẹ́ jẹun ọmọ bàjẹ́ mu ọmọ bàjẹ́ jẹun ọmọ bàjẹ́ mu mi. Sọgbọ́ wọ́ kó tó tó ogójì ọjọ́ síbi tá a wà yìí. Nǹkan yàtọ̀. Níwọ̀n bá gbà tí gbogbo nǹkan tó ń bá ti ń rí tí ọba ti bọ̀ lẹ́rù bẹ́ẹ̀ lówó tó rìn bẹ́ẹ̀ ló sì lọ tẹ̀lé rù. Ọmọ lówó gan mọ ní ìlọ́wọ́ àmẹ́ o. So orí wèrè tó ń kásọ rẹ̀ yìí inú àyíká ilé ìjọsìn rẹ̀ lọ́gbọ̀dọ̀ máa gbé bẹ́ẹ̀dọ̀ máa fojú ní lójoojúmọ́ báyìí. Òun gangan ni ọmọ dàbí ìran tó ọmọ rí tí ó sì máa sọ fún ọ yóò máa wí bẹ́ẹ̀ yóò sì máa ṣe bẹ́ẹ̀. Má dẹ́jà o má dẹ́jà o níwọ̀n bá àgbà tó ọba ti dẹ́jà ọ̀la ló sì wọ́n wà á máa gbé àwọn ṣe oríṣiríṣi wá bọ inú ìjọ rẹ̀ wà kún ní gbogbo àwọn ìjọ kíjọ lọ kò sì sí nǹkan méjì wọ́n máa wá sí ìdá mẹ́wàá àtọ̀rẹ̀ wọ́n mọ̀ wá bàbá tó. ẹ̀tọ́ ẹ̀yin ìyá mi ẹsẹ̀ mo dúpẹ́ o ẹ̀yin ọ̀pá kí ọ̀là kí alágogo dẹ ẹsẹ̀ mo ẹnu tí bá ń ṣe léyìí ẹ̀yin iye ọmọ tí gbọmọ òkèrè tí gbọmọ Ọ̀rúnmìlà mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ mọ́jọ sàṣìtì o ẹjọ́ lówó kó làlàlà bí ẹlẹ́mìí ìdù kó fi gbogbo ara ṣáájé bí sẹ́sẹ́ fún ẹ gbọ́. kí wàá lèrè ẹ ilé ayé ilé asán ohun ìbàjẹ́ tó bá fẹ́ kí Ọlọ́run tàbí ẹnikẹ́ni mọ̀ má ṣe rárá ní báyìí ẹ̀gún ti dórí mo ti ṣe bá àti lọ àwọn ẹbí mi ti mọ̀ pé mo wà níbí wọ́n sì ti ṣetán àti wá mú mi ṣùgbọ́n má jẹ́ kí wọ́n mú mi ibẹ̀ kan nǹkan bàjẹ́ jìnnà. Kí ni màá ṣe kí ni mo lè ṣe kí ni mo fẹ́ ṣe. jẹ́rìjà. Kò lè ṣe kó má ṣe rí bẹ́ẹ̀, kó má lè ṣe o, kó má ṣe lẹ́yìn padà láyé mi. Ohun tí a bá fi pa wá, ipá ní fi ń pani, àtúbọ̀tán rèé o, bógun bá jẹ lọ ara mi, ọgbọ̀n á jẹ padà bọ̀ dandan ni. Kó má lè ṣe o, kó má ṣe lẹ́yìn padà láyé mi. Ẹ ń wádà, àdùfẹ́ mi dà. Òun dà ọpẹlẹ wà. Òun dà. Òun dà. Òun dà. Ṣé bí ìlú ọ̀run ti rí? Àbí? Ẹni sùn mọ̀ kí ló ṣẹlẹ̀? Alàgbà náà ló wà. Ó ti ṣe rẹ̀ báyìí. Àlàáfíà Ọlọ́run kò máa bá yín. Àmín. Kí ló ṣẹlẹ̀? Ẹ ṣeun alàgbà ṣé rí lẹ́ẹ̀kan tí mo wá síbí báyìí arákùnrin tó ń dìmú níbẹ̀ yẹn ẹ̀gbọ́n mi gangan ni ọmọ àbúrò mọ́mísí mi dẹ̀ ni àbúrò mọ́mísí mi yẹn dẹ̀ ni ní ìmọ̀ bí mo ṣe fẹ́ sọ fún yín lẹ́ẹ̀kan yẹn mo ṣe sáré lọ sílé lọ sọ fún wọn òun la ṣe ní ká wá síbí báyìí mo ṣe mú wọn wá. Ọmọ mi ni. Bẹ́ẹ̀ni. Ọkọ làbáyé ó dúdú ọmọ mi ni. Èmi sì ni bàbá ẹ̀. Bàbá ẹ̀ ni. Ẹ fi ara balẹ̀ ṣe rí ẹ ṣe alelo. hallelujah. ẹ ṣe alelo. hallelujah. ẹ ṣe alelo. hallelujah. Oore ọ̀fẹ́ Ọlọ́run wà nínú ilé ìjọsìn agbára ẹ̀ sì wà síbí. Ọjọ́ agbára tún ṣe mí
lọ a ní ọmọ mi kẹ́ bá mi mú ọmọ mi ẹni agbára ẹ̀ wà dìbò kí ló kàn mí pẹ̀lú yẹn ẹ bá mú ọmọ mi jáde kí bá mú ọmọ mi lọ. ṣe sùúrù ẹ máa gbọ́ alàgbà ẹ jọ ẹ pe ọmọ yẹn jáde a fẹ́ fojú rí báyìí àwa náà ti rí ti pé a fẹ́ rí ọmọ wa. ẹ fi ara balẹ̀ ṣẹgbọ́n ẹ fi ara balẹ̀ ọmọ yín wà nínú ilé ìjọsìn ọmọ yín wà ní abẹ́ àkóso Ọlọ́run níbi tó ń gba ìtọ́jú lọ́wọ́. àjọ ẹ fi ilẹ̀ abẹ́ àkóso wo lọ́mọ mi wà abẹ́ àkóso wo ewu lọ́wọ́ ẹ bá mọ́mọ́ mi jáde lábẹ́ àkóso kẹta ti bá mọ́mọ́ mi lọ ẹ mọ̀ yẹ ẹ mọ̀ bàbá ẹ mọ̀ ẹyẹ tó sùn ẹ mọ̀ ẹni kọ́kọ́ mọ̀ ẹ mọ̀ mọ̀ pamọ́ sínú àkóso èso ẹni àkóso Ọlọ́run ẹ bá mọ́mọ́ mi jáde. bàbá mo ń dáhùn. ìyá bàbá ẹ ní sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tí ẹ sọ Ọlọ́run á dáríjì yín pẹ̀lú tẹ̀sán gẹ́gẹ́ bí tí ẹ̀mí Ọlọ́run bá mi sọ ní orí òkè yìí àbẹ́gbọ́ tí ara ọmọ yín ò bá yá kó lè kúrò níbí o. bẹ́ẹ̀ ni. kò lè kúrò níbí tára ọmọ mi ò bá yá. kì í ṣe wípé bóyá mo mọ̀ ọmọ ààbọ̀ ẹ̀ síbí lóòótọ́ ni mi ò mọ bàbá ẹ̀ mi ò mọ yẹ́ ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ rírí tí mo rí gẹ́gẹ́ bí ẹni tó nílò ìtọ́jú òun la ṣe gbà sínú agboolé Ọlọ́run bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó wà ní ibi tí wọ́n ti ń rọ̀jò àdúrà lé lórí tí wọ́n tan àbẹ́là méje yíká àdúrà náà là ń ṣe fún pé ara ẹ̀ ti ń gbádùn díẹ̀díẹ̀ ibo lè wá tó wá fẹ́ gbé lọ nítorí Ọlọ́run. alàgbà ọ̀rọ̀ yín tí mọ̀ yé mi ọ̀rọ̀ tèmi ni ò yé yín ṣẹ́rí mọ̀ bẹ́ẹ̀ tẹ́ ń wò yẹn kò ń gba nǹkan ní kékèké o èèyàn líle ni o yàtọ̀ fún yẹn ìkànnà fámìlì wọn lọrin tí ni kó máa gbé bọ̀ lọ́dọ̀ àfa kan tó ti máa tọ́jú ẹ̀. ẹ fẹ́ gbé kúrò chọ́ọ̀chì lọ sọ́dọ̀ àfa kí ló dé. alàgbà ṣeré aláyé wa ni òye yín kò ń ṣe pé a ní ẹ lè tọ́jú wọn ní bíbá o ṣùgbọ́n ìyá wọn ò ní gbàgbọ́ nínú yín ní bíbá yìí ìgbàgbọ́ tí wọ́n ní wípé kán gbé wọn lọ sí Ìlọrin láti lọ tọ́jú wọn èmi dẹ̀ rí i pé òótọ́ ni nǹkan tó ń sọ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kán máa gbé wọn lọ. kí ló ń ṣe débi orí èdè yìí aníwèrè yóò gbọdọ̀ kó sàkání rẹ sẹ́ tọ́ba ìkó sàkání rẹ. inú burúkú dẹ̀kẹ̀ làgbà máa ń ní àgbà kò kẹ̀dẹ̀kẹ̀ lọ́rọ̀ burúkú lẹ́nu mi ò ní sọ tán. ẹ má bínú sàkání mi náà ló wà báyìí mi ò dẹ̀ rántí béèrè nǹkan kan lọ́wọ́ yín rí tó bá wá ṣeé ṣe mi ò ní pé bí mo fẹ́ lé kó sàkání mi kárẹ̀ máì tí ìyá kó dẹ̀ kúrò ní sàkání mi kí ló fẹ́ ṣẹlẹ̀. wo tọ́ba ikú ń sàkání rẹ ọ padà àpò tó wà ní o. bẹ́ẹ̀ ni. máa padà sí ipò tó wà máa ya wèrè. bẹ́ẹ̀ ni pásítọ̀ ọ ya wèrè ọ ya wèrè sórí aago gbàrà tó ń lu ìjọ tó ń fi pé gbọ́ àwọn èrò wa àfàìmọ̀ kọ́ ọmọ mọ̀ fájà ẹ̀rọ̀kú káàkiri ọ ya wèrè o. tó bá kó làkàtà mi máa ya wèrè. ọ ya wèrè. ẹ má sọ̀rọ̀ burúkú ẹ ti ní àgbàlagbà gbọ́rọ̀ burúkú lẹ́nu ọ̀rọ̀ rẹ ni wọ́n ẹ fi ṣàdúrà fún mi ní mo fẹ́ lé mo kàn fẹ́ mọ̀ díẹ̀ de pé tó bá kú kí ló máa ṣẹlẹ̀ àtọ́ ti parí ẹ̀dẹ̀ tí ní tó bá kú làkàtà mi máa ya wèrè. bẹ́ẹ̀ mi níjẹ́ okó tí ọba ti kúrò tó wọ́n ní òkú wọ́n ní òkú. ẹ wò ó ṣe rí nǹkan tí mò ń sọ fún yìí ẹ jẹ́ kó wà ní abẹ́ àkóso Ọlọ́run bí kí ara ẹ balẹ̀ náà. alàgbà ẹ yọ̀ǹda ẹ jẹ́ kó máa bá wa lọ. ẹ gẹ́tì nǹkan tí mo mi ò gẹ́tì anything ẹ bá ní gbé ọmọ wa ká máa gbé lọ àbí kí ló dé. níṣẹ́ tí mo ti ṣe lórí ẹ̀ látijọ́ yìí. iṣẹ́ wo lẹ ń ṣe. ẹ dáṣẹ́ dúró àní ẹ dáṣẹ́ dúró kí ló dé. ẹ jẹ́ ká ríra. ẹ lọ mú wa. kí ló ṣe lè mú kí ló dé tí pọ́sù jẹ́ kí ọlọ́mọ kó gbọ́mọ ṣé nǹkan mi wà bẹ́ẹ̀ ni. nígbà tó wà ní kan fi ọmọ sílẹ̀ ẹ̀sìn ṣé bẹ́ẹ̀ kí tó ṣe tó padà sí lára ni. kí ló ṣe tó ń padà. kí ni kò yé wọn bẹ̀ kí ni kò yé wọn bẹ̀ kó jẹ́ kọ́lọ́mọ gbọ́mọ ẹ̀. àná òun ṣe bá gbàlagbà ni. Olúwa o. Olúwa gbógun tàwọn tó ń gbógun tìjọ yìí o. Olúwa
má má jẹ́ ká lágbà gbórúkọ burúkú. Olúwa o. Èrí mo yá àmà àwọn àǹdẹ̀. Olúwa o, Olúwa o, Olúwa o. Mo dẹ̀ sọ o, mo sọ fún yín o, mo sọ fún yín Olúwa gbógun tàwọn tó gbógun ti jẹ́ ìgbìgà fáwọn tó fẹ́ jẹ́ ìṣẹ́jà. Àsìkò Ọlọ́run lójú ara yẹ ẹ má ṣe kánjú mọ́ ara yẹ ẹni bá kánjú lábẹ́ gbogbo tọ̀hún wá dára ẹ̀ lẹ́bi èrè ń bẹ nínú sùúrù fẹ́ni tó bá lè ṣe. àìtẹ́yìn bá ṣe rí nìyẹn o. Imagine ìyá ọmọ lòun fẹ́ mọ́ ọmọ ìwọ pásọ̀ sọ pé o ṣe ń tọ́jú ọmọ lọ́wọ́. It's so pathetic nínú ìlú yìí. Ọ̀gá o àbásọ̀ yẹn wà ń bì náà ó wà ń bì yìí mo ti ní pé kọ́ lọ mú wá mo fẹ́ rí nsìn. Yeah, I will get back to you. Yes, o ṣe yeah. Tí mo ní kó mú yẹn wá dáná. Hello, ẹni tí mo ní kẹ́ mú wá dáná. Kí lẹ̀ ń ṣe látẹ̀ nǹkan? What? Kí ló ṣẹlẹ̀? Ó ṣe kí ni? Ó yíwọ́? Kí ló yíwọ́? My friend, I want to see you here right now. Ìwọ àti ẹ̀ nísinsìnyí. Come on, ẹ bọ́ síbí dáre. Can you imagine? Ó yíwọ́. What is it? I don't know that. Kò yé mi o, gàrí ni o, wọ́n ló di $2. Wọ́n wá mú ti bí wọ́n wá lọ gbogbo ẹ̀kọ́ wọn ráwọn, ó ti tán. Ohun tó fàjà nìyẹn kò sí nǹkan mi, ohun tó fàjà nìyẹn o. Something is wrong with this man. Something is wrong with this man. David! Something is wrong with this man. Something is wrong. I'll shoot you. I'll shoot you. David! Oya! I'll shoot you. Take him to the cell. I'll shoot you. Lock him down. I'll lock him there. I'll shoot you. I'll shoot you. Hey! Can you imagine? Mighty raw mental. Ìrìn àjò ẹ̀dá kò ṣe rìn fẹ̀dá nìkan. Ìrìn àjò ẹ̀dá kò ṣe rìn fẹ̀dá nìkan. Kọ́lọ́hún ó pẹ̀lú ẹni lẹ̀dá ìbá máa tọrọ kí ọkọ̀ ayé ẹni ò lẹ́kúnlẹ̀ sébùté ayọ̀ sẹ́hàn. Ìrìn àjò ẹ̀dá kò ṣe rìn fẹ̀dá nìkan. Àfi ká bẹ̀ lọ́hùn lókè tó dá wa sẹ́yìn kó máa ṣamọ̀nà ayé wa ò lọ́jọ́ kọjọ́. Gbogbo ìṣiṣẹ́ ayé ẹni ìrìn àjò ayé ẹni ká má báyé lọ ká gbà mí ayé má ṣe rù wá lọ ká má pàṣán pẹ̀lú òfò láyé. Ìrìn àjò ẹ̀dá kò ṣe rìn fẹ̀dá nìkan. Ìrìn àjò ẹ̀dá kò ṣe rìn fẹ̀dá nìkan. Kọ́lọ́hún ó pẹ̀lú ẹni lẹ̀dá ìbá máa tọrọ kí ọkọ̀ ayé ẹni ò lẹ́gúnlẹ̀ sébùté ayọ̀ sẹ́hàn. Ìrìn àjò ẹ̀dá kò ṣe rìn fẹ̀dá nìkan. Àtòrí láyé ṣe ló ń lọ sẹ́yìn síwájú